lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tí ń láǹfà láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. أعلم بما في نفوسكم. Ọlọ́dún sọ́rí mídíà tó ń pé ìbíjà Mùdírù, ìbíjà Kíní, ìbíjà Bákà, ìbíjà Sheikh Kamal, ìbíjà Gbá, ìbíjà wọ ẹ̀. Èmi ni Súfí, ẹ̀ǹbú Súfí, èmi lálù súnà náà ni ẹ̀ Rabbukum. Àlámù bima fi nufusikum. Ṣé bọ́ fẹ́ gbà yìí ni? Ṣé bọ́ fẹ́ yọ ni? Ọ̀fẹ́ wọn mọ̀ ni Olúwa ni mo ti mọ̀ ọ́ mo sì máa ti ń bẹ lọ́kàn rẹ̀. In takunu salihin. Bẹ́ẹ̀ lóòótọ́ lọ bá jẹ́ ní ire tí ń ṣe rere tó sì fẹ́ ọ́ dáa tó fẹ́ kí Ìsìlámù bàjẹ́ tó fẹ́ súnà Nábì ó bàjẹ́ tó fẹ́ tọ̀ríkà àwọn ẹni Ọlọ́run ó bàjẹ́. Fa innahu kana lil awwabina ghafura. Ọlọ́run gbogbo ìta bá ṣe tó bá jẹ́ mistake Ọlọ́run foríjì wá ẹ jẹ́ tají o. Innal insana la yatgha la bá débẹ̀ o. Bẹ́ẹ̀ bá níjọ tán kì í rántí mọ́ o. Bẹ́ẹ̀ bá lówó tán kì í rántí mọ́ tó bá lóògùn tí jẹ́ kò ní rántí mọ́ o. Àwa apá fẹ́ ṣe tọ́lọ́run àwa ń da àwùjọ ẹ̀sìn Ọlọ́run àwa gbádùn ara wọn mọ́. Àwa ń yẹ̀yẹ́ àwọn tàná nítorí káwa lè gbà yìí. Nísìnyí tí kálukú wa ń pariwo ní sí pé àwa òtítí àní kíníkan ní kankan. Àwa tá a bá ti takò àwọn nǹkan lánàá wọ́n bọ̀ wá takò wa náà ló là. Automatically ni ó ti di tọ̀bí nature ni tọ́ba àpò ọ̀fẹ́ wọn takò ọlọ́la má tó àkà wọn tàná fún wọn lè yẹ wọn sí àbáàdé ṣe wọn Brazil ọ̀dọ̀ rẹ o náà fi ń wá ibẹ̀ òtí ṣe náà ni wọ́n máa ṣe o mọ yí padà wọ́n mọ kéwú sí ẹ lówó sí ẹ lọ́la sí bí ẹ bá gbọ́ kò pé kó mọ̀ rí ṣe o bí ẹ bá sì gbọ́n púpọ̀ kò pé ó rí ṣe o kò pé ó rí ṣe kádàrá ni àtàràbà eléyìí la fi ta gbogbo àwọn ẹjọkú la fi ta gbogbo àfáàjì àníjú ogun tó wà tó kù tẹfẹ fún ni. àtẹ̀yẹ àtẹ̀mí náà orí ìdánwò la wà orí àdánwò la wà orí àmì wò la wà ó bọ́ọ̀lù àwọn náà ṣe síra láfíà kí là ń búra wa sí kí là ń jà sí. tó sì jẹ́ pé àwọn náà rí tí ń ṣẹlẹ̀ lágbàáyé ilẹ̀ lágbáwá káàkiri ibi tó ti ń búra wọn yẹ̀yẹ́ ara ọ̀tá wọlé síbẹ̀ ni wọ́n gbádùn mọ́ Sudan yìí nínú bí ọdún méje mẹ́jọ ó ti ń jà àwọn kan ló sì dàn wọn rú nígbà táwọn náà nígbà kan bẹ tá a bá jòkó báyìí táwọn wo Facebook ní ọ̀díyẹ òjòkó báyìí àti Tìjàníyà àwọn alùsùn náà wà jòkó wa ní Sudan wọn wà bẹ̀ sí fa látàárọ̀ kọ́dà tọ̀ríkàdà lálù ní kíní ọ̀dà ńwọ̀ya ogun dé àti kọ̀dílíà àti Tìjàníyà àlùkòkò gbalẹ̀ lómi ìjẹ ti dárò kì á mọ̀ nù. à ń fa àmàrà wa lóòyè ó nínà tí ìjà tí ò ní dùn mọ́ wa o ẹjẹ́ ṣàánú àwọn tó ṣiṣẹ́ lórí wa o ẹjẹ́ ṣàánú àwọn ara wa náà láyé tá a wà yí ká lè súnmọ́ ra wa o àríra wa súnmọ́ mọ́ o ẹ̀wá já ṣàánú àwọn tí ń bọ̀ lẹ́yìn. Inna ila rabbika rujaa. àwọn ọmọ padà lọ́dọ̀ Ọlọ́run níjọ́ kan àgbẹ̀ ó dé níjọ́ kan tá à ní lè ṣàgbàjà mọ́ o. Ara'ayta alladhi yanha 'abdan idha salla. àwọn tó ń kọ̀ndẹ́mù wo nǹkan yìí ni wọ́n pè é ń dọ̀lá lù tó ń pè é ń wò ìtàn pé ẹ̀ ṣe sùúrù. Ara'ayta in kana 'ala al-huda. ọwọ́ ajẹ́pẹ́ ní tẹ́ pé ọ̀dà lọ́wọ́ á dá lọ́dọ̀ Ọlọ́run kọ́. Aw amara bit-taqwa. táwọn èèyàn ń gbọ́ tiẹ̀ ẹ wòye wàhálà táwọn bàbá wa ṣe tí wọ́n fi kó ìsìlámù délẹ̀ yìí káwá dé lónìí ká pé wọn ò dáa mọ́ bó làwọn ní òsì wá dáa lọ́la òun ní ṣẹlẹ̀ yìí o àwọn pé àwọn sí ọ̀dà sáwà lùsùn náà sáà dáa sáwà tá à ń ṣe Sufi sáà dáa ẹ méjì akọ̀ǹdé ẹ̀ mọ́ ẹja afárá wa mọ́ra kájọ ṣètò ká pàdé pọ̀. Ara'ayta in kadhaba wa tawalla. tábà wá sọ fún jẹ́ ọgbà tó gbẹ́rù fọ́rí ẹja máa wòran kò nídìí. Alam ya'lam bi anna Allaha yara. àbáàtọ̀ rẹ̀ bá tẹ ogun àbáàtọ̀ rẹ̀ tẹ owó àbáàtọ̀ rẹ̀ tẹ ìjọ tó wá dúró pé gbogbo ẹ̀ yókù ọ̀dà mọ́
ọlọ́run ní ẹ máa wò ó ṣé kò mọ̀ wípé ọlọ́run rí òun ni ṣé kò mọ̀ pé ọlọ́run mọ̀ òun ni kàlá ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o la ìlàmì ẹ̀ tó o bá lọ jáwọ́ mi tó ń ṣe ni lànà sífà ń bí náà sí ọlọ́run láfokùn fa imú rẹ̀ á fi gbolẹ̀ o kó tó kú. nasiyatin kadhibatin ìgbàmú ẹni tí ń purọ́ tí ń parọ́ máwọn èèyàn tí ń purọ́ tí ń ṣe kárí mi láàfin bá wíwà fáà mùkádàmù ṣéwù ìmáàmù gbogbo kówó lè jẹ́ lọ́nà dáwà yìí dáwà làfà yìí ṣe níjọ́ tí ń ṣe níṣẹ́ nìkan ọmọ tó kọ́ ọmọ kí èrè kínkín ní pé mo dùn ọ́nú náà ní gbogbo ẹ̀yọ́ wọn á dá lóhùn lónìí ó tún kú lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ tó ṣe bẹ́ẹ̀ náà ti ń sa burúkú ọmọ kọ́ lọ́wọ́ ń bọ̀ ayọ̀ sí wọn o. فليدع ناديه àwọn ìjọ tó lọ́n bá yọ sí àníkọ́ lọ pa àwọn alágbára rẹ̀ wá. سندع الزبانية ọlọ́run láàdà àwọn wàhálà sí láyé àdàjẹ́ sí àdòsó sí àdèmèrè sí àdà àwọn afẹ́ àdà àwọn ọmọ kéwùsọ̀ náà. كلا لا تطيعه واسجد واقترب. ẹ̀mẹ́ta ni kàlá wà mẹ́ o kàlá ní bẹ̀rẹ̀ kàlá láàrin kàlá ní parí àmọ́ tó o bá fẹ́ kọ́rọ̀ lórí bẹ́ẹ̀ fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀fì rọ́ọ̀lẹ̀ ẹ̀fì jẹ̀gbọ́nlẹ̀ wọ́ọ̀sì ẹ máa ṣe náfìlà fọlọ́ wákàtà rẹ̀ ẹ máa ṣe tọ́ ẹ máa ṣe kúrúbà àbáde ṣe jẹ́ kí sùjádà rẹ̀ pọ̀ sí oníbọ́lọ̀ ti dán lóhùn báyìí àwọn náà bọ̀ dúpẹ́ o kì í ṣe gbẹ́ tó pè yẹn ní òré yẹn o ìwà rí dọwọ́ rẹ̀ sí ọ̀rọ̀ rí dọwọ́ rẹ̀ sí súnmọ́lọ́ dọwọ́ rẹ̀ sí gbogbo àwọn afá tó jókòó àtàwọn ẹni ọlọ́run wọlé àwọn ẹ̀jẹ̀ mẹ́rin ogun ó sàlékún àlàáfíà àwọn tó mú òpó muslim community dání ìwọ náà jẹ́ kan bẹ́ẹ̀ afá àwọn àdàbí àtàkù mísì ìmáàmù kiri bẹ́ẹ̀ làwọn náà gbogbo yín náà là ń rí lò ọlọ́run mi bàbá wa alága muslim community bákan náà ìmáàmù àgbà àwọn ni wọ́n jókòó ìlọ́wọ́ àlàáfíà mi gbogbo àwọn náà tá à ń jà ìmáàmù wa ní òkò ọlọ́mọ àṣàlékún àlàáfíà fún wa gbogbo àwọn àgbààgbà tó kù láàrin wa ọlọ́mọdé kọ́rẹ̀ wọn àwọn ọmọdé tá à ń tẹ̀lé wọn ọlọ́mọdé ọ̀rẹ́ àwa náà bàbá mufti ọlọ́njẹ́mi yógùn o ọjọ́ ọlọ́njẹ́mi yógùn sáfà wa sẹ́wọ̀n Isaac ọlọ́njẹ́mi yógùn bàbá ìmáàmù ẹ̀tún wa fà ìdàmẹ́ nàbí Yusufu pégé àmì tá a ti lọ náà padà sí ọlá Muhammad Rasulullah ẹ kí wà tilka hujjatuna gbogbo akádà ní ẹ̀sà bẹ̀rẹ̀ ẹ̀yin olóyè ọlọ́njẹ́ lálùbáríkà sí àwọn ọmọ kí wúdà ń tẹ̀lé àwọn ọlọ́njẹ́ lálùbáríkà sí bàbá ọ̀nàrẹ́bù tó wá jíṣẹ́ akálà àti bàbá tó wá jíṣẹ́ kọmíṣánná wọ́n àtẹ́ tó jíṣẹ́ ara rẹ̀ gbóyọ́ lọ́wọ́ sàn ilẹ̀ sàn rí ẹ̀sán rí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí ogun ààrẹ mùsùlùmí ọlọ́sàn lẹ́sàn rí bàbá bá sọ̀rọ̀ ọlọ́sàn lẹ́sàn rí gbogbo àwọn tó ràn ìjòkó yìí lọ́wọ́ tó fún àfa àṣìṣì ní nǹkan lọ́kùnrin lóbìnrin àbáàdì òru àánú dí òru ọlọ́run sọ wọ́n lẹ́sàn rí àwọn alásàlátù ọlọ́run sọ lẹ́sàn rí ẹ̀yin ìyá ọmọ kí ọlọ́run sọ lẹ́sàn rí àwọn tí ń jẹ́ oníjọba onírànlọ́wọ́ gbogbo yìí náà la ṣàdúrà fún ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè ọmọjọ bàjẹ́ agbègbè làwọn náà tà ń bẹ́ ń gbẹ̀dẹ̀ ó ti kàn án náà wá tí ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ ọlọ́ndàkùn mọ́jọ bàjẹ́ kọ́dọ̀ ọdọ́ ọlọ́ndà ó dé gbogbo ibikíbi tí ń jẹ́ Ọ̀yọ́ state ọlọ́mọba àfàlùbáríkà sí àwọn tí ń ran àfà lọ́wọ́ ní kọ̀rọ̀ kọ́ńdú tí ọ̀rọ̀ tẹ́nìkan ò mọ̀ sí tí ó gbà fi ń dábàá tí wọn gbà yí fi ń dúdú báyìí torí ọba sí yorùbá yóò ti sẹ́ funfun lógìkì. ẹrú ọlọ́run ká amọ̀lólóyè. amọ̀lólóyè ìdààmú ipò. Allahu Miftahuddin ọlọ́mọ bá wọn ní nǹkan jẹ́ àwọn tí ó gbé mílíọ̀nù náà ń bọ̀ wá pẹ̀lú ògùn ọlọ́run ọlá Muhammad Rasulullah ọlọ́run anábì tá a fẹ́ ká ẹ ké papọ̀ bismillahir rahmanir rahim alladhina amanu wa lam yalbisu ẹ má dàníyàn ẹ má dàníyàn. أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ومن هدينا من قبل ومن ذريتنا داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وإلياس وكل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله
àwọn àfáà láwùjọ ọmọ kéwú láwùjọ sùfìyìn láwùjọ alùsùnà láwùjọ gbogbo àwọn oníwàásí láwùjọ onítàfàsíl gbogbo àwọn mufti kọ̀ọ̀kan gbogbo àwọn mùdírù kọ̀ọ̀kan gbogbo ní iṣẹ́ ọlọ́run tí ń jíṣẹ́ ọlọ́run níwàásí á fi àwọn ànábì ibẹ̀ lọ́hùn àti kọ̀sídà táàkì ọlọ́njọ́rọ̀ wọ yẹjú ọlọ́njọ́rọ̀ wọ tó yá ṣàṣeyọrí ẹ̀ńtẹ́yìn náà dáwọ́lé tẹ́mi náà dáwọ́lé tẹ́nì kọ̀ọ̀kan tá a sì ní kankan mí ní kọ̀rọ̀ pọ́ńdújọ́ ọlọ́run sábà yẹjú ẹ̀. jalaluka ya